àti bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe pé à ń dáwọ́ dúró rárá gbogbo forest wa pápátá ẹni tá a bá ti bá bẹ̀ kírímìnà nìyẹn kírímìnà nìyẹn tó bá fẹ́ gbé bọ́ǹgòrò ọmọ Nàìjíríà jọ gbogbo wa bọ́ǹgòrò kájọ mọ́ gbé. ẹgbẹ́ yìí báyìí nísìn a máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gbogbo nu forest wa gbogbo nu reserve wa pátápátá ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ilẹ̀ Yorùbá ni including Kogi, Kwara, Ekiti, Lagos State, Ondo, Ogun, Ọ̀yọ́ State tèmi gangan wà Ọ̀ṣun gbogbo nu forest wa pátápátá mo ti sọ enough is enough fáwọn terrorists fáwọn wọnú gbogbo wa káàkiri mo ti bá àwọn bàbá wa gbogbo àwọn bá pátápátá látòrí number 1 bàbá wa ní onírìṣà bàbá mi Olúbàdàn bàbá mi Olúgbọ́n àti ọmọ bàyá mi kábíyèsí bàbá wa Ọlọ́wọ̀ kábíyèsí Èwí kábíyèsí Aláké kábíyèsí Ìdàlẹ̀ gbogbo ọba alẹ́ Yorùbá pátápátá Ajérò kábíyèsí bàbá wa Ajérò kábíyèsí dé gbogbo Ọ̀kà pátápátá kábíyèsí gbogbo Kogi Kaba kábíyèsí bàbá wa Aláàfin náà wà ńbẹ̀ kábíyèsí bàbá wa Akéolú kábíyèsí gbogbo ọba Èkó pátápátá gbogbo ọba Àgbónà pátápátá kábíyèsí gbogbo ọba alẹ́ Yorùbá gbogbo ọba tí ń dádé kábíyèsí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ number 1 mo fi kí yín Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa gbogbo wa náà wà lẹ́yìn wa eléyìí yàtọ̀ sí ti tàkọ́kọ́ pété àkọ́kọ́ yẹn adọ́wọ́wú àfọmọdé ṣe lẹ́yìn náà adúpẹ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi wọ́n gùn Ọlọ́run jẹ́ wọ́n láṣeyọrí ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí politics ni àwọn olóṣèlú kan ni wọ́n lọ kó àwọn terrorists yẹn jọ láti mọ fi dà wá Yorùbá láàmú nílẹ̀ Yorùbá níbi tó pìsì jù ẹ̀rì pé ilẹ̀ Yorùbá ń bí àwọn òun kò mọ̀ káàkiri ọkàn wa balẹ̀ bá ń lọ sóko kò sí yọnu kó tó di pé àwọn kan lo géèmù fún Jonathan gbà yẹn láti gbàjọba yẹn jẹ́ ìyẹn àwọn Buhari nígbà náà láti fi rọ àtìgbà náà láti ní problem Nàìjíríà kó tó di pé wọ́n expand wọlé Yorùbá wọ́n tó wá wọ gàngàn gbà yẹn àdúgbò pé Ọlọ́run ṣẹ́gun ìgàngàn yẹn fún wa ṣùgbọ́n tó àwé ń gbà yẹn àwọn kan bú wa àwọn kálukú sọ tiẹ̀ àwa dúpẹ́ pé Yorùbá ló wà ní president wa lẹ́nu ọlá pé Yorùbá ló wà ń bẹ láǹfààní tèmi rí jẹ tí mo fi wà ní ilé mi Ọlọ́run jẹ́ mi bàbá Tinubu ogun ẹ tó bá wá ṣe ní lórí ọpẹ́ làádá bẹ́ẹ̀ ni bàbá wò yí pé bàbá Tinubu ṣe mí lórí gbogbo ohun táwọn olóṣèlú wa àwọn olóṣèlú wèrè kan tí wọ́n lọ kóra wọn jọ láti fi àwọn terrorist gbàjọba bàbá yẹn jẹ́ tẹ́mi bá fold hand mi pé ọ̀kan mi nà án èmi sáà ti gba freedom kò dáa àti pé yòó mórí mi. mo dẹ̀ mọ̀ pé ẹni tẹ́ fẹ́ràn mi pọ̀ rẹpẹtẹ. ibi tí mo bá ń lọ lẹ́ ń lọ. mo táwọn náà lè ṣe ni pé a bọ́ sínú gbogbo ibi táwọn Fúlàní lọ hide sí àwọn terrorist wọ̀nyí kódà bọ́ jẹ́ Yorùbá labá nínú reserve wa terrorist ni ẹ́ owó tó bá jọmọ Nàìjíríà tó tọ́ dẹ̀jẹ́ ìgbìdì mọ́ bọ̀ láàrin ìlú kájọmọ gbé owó tó bá ń gbé láàrin ìlú àní problem pẹ̀lú ẹ gbogbo gbé ní bọ́ọ̀dì ìbájẹ́ Fúlàní ni o ìbájẹ́ Yorùbá labá o ìbájẹ́ Ìgbò ẹni bọ̀ tábà ti bá nu forest wa ń bí nílẹ̀ Yorùbá ń bí criminal torí bàbá Tinubu yọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo àwọn olóṣèlú tán lọ dọ́gbọ́n pé àwọn ọmọ òfin dàlú wọ́n fi sọ pé ìjọba bàbá yẹn dá àwọn oníjó ṣẹlẹ̀ kejì rọlẹ̀ pa bẹ́ẹ̀ bá ní orí yíyí àwọn ẹgbẹ́ sọ pé ẹ̀ ní wèrè ẹ̀ tó lárúmọ. tó fún di èyí gbogbo àwa tá a fi ṣe coordinator ẹ̀kọ́ àfún yín ní bánà àfúnkálukú ní state kan bánà yìí ní sí irú ẹkùn
kò sí fi lájà lọ́wọ́ ajá ò ní dógbò ẹkùn láíláí. gbogbo anybody tába ti bá nu rìsáàfù wa kírímínà ni. bẹ́ẹ̀ni. a máa flush wọn jáde. yes. a máa flush a máa ṣe kí ni. a máa flush wọn jáde. èmi nìyẹn. ìkejì ni pé tába ti gbọ́wọ́ nísìn àwọn bàbá wa máa gbé wa dáadáa aláti gáàdì gbogbo bó ti sọ fún wọn wọn máa ra ọ̀kadà wọn gbọ́dọ̀ ọ̀kadà dáadáa fún wa amòfin pàtó gbogbo ní oko àwọn àgbẹ̀ ó lè mọ̀ra ìdáko dáadáa ń sìn torí pé bàbá dáadáa bàbá Tinubu àwọn èèyàn burúkú kan ń sìn wọn ti ń gádà ara wọn ẹja mọ̀ dà láàmú ká mọ̀ dà ìjọba yẹn láàmú bá ti ṣe fún Jonathan yẹn ẹja ti bẹ́ẹ̀ fún ṣùgbọ́n àwọn adájọ́ ọmọ rẹ̀ làwọn onígbà àwọn làgbọ́dọ̀ wà láàfíà fáwọn fámìlì wa bàbá gẹ́gẹ́ sọ pé àwọn tí wọ́n ń ká mọ́ kó tó ń ká mọ́tò tó ń dà láàmú yìí wọ́n fẹ́ mọ pa yìí wọ́n náà dìbò fún wọn. ẹyọ mọ mi gbogbo tẹ́lẹ̀ bá ní lọ́gbọ́pọ̀ bàbá mi olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá mu. kábíyèsí fọlúgbọ́n. bàbá dúró tì mí àwọn ẹ̀ gbọ́dọ̀ mọ pàtàkì ẹ̀ àtijọ́ yẹn sì tí wọ́n ti ṣètò yọ̀ sí bàbá òsùn Sunday mo ní bàbá mi kí ló ń wò adúpẹ́ ló ń wò àwọn dss sójà ọlọ́pàá wọ́n ti try àwọn fi sùúrù ṣe wọ́n fi lè rescue àwọn ọmọ yẹn torí ẹ̀mí ṣe pàtàkì fún ìjọba òní kẹ́kẹ́ nìkan kan kú kọ́lọ́mọ adáàbò gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa pátápátá kọ́lọ́mọ fún wọn lẹ̀ kọ́lọ́mọ jù wọn bọ́ wọ tẹ́rọ́ọ̀lì so nǹkan táwọn náà ní ìsìta lè ṣe ní kí ká fún wọn support kasi kini ẹ dẹ̀ mọ̀ pé mi ní disappoint mi kì í ṣe pé màá ní kẹ́ mọ̀ sùn èmi gẹ́gẹ́ máa tẹ̀lé ní any state kọ̀ọ̀kan lájọ mọ̀ lù. ó ti pẹ́ so now nísìn ẹ̀yin coordinator ẹ̀ gbà bánà ẹ̀ bá gba àwọn local government ní sọ̀rọ̀ dáadáa kì í ṣe yí pé ọ sọ pé torí pé mo ń support mo ṣe rú ẹkùn kọ́ ọmọ lọ́gbà ìyàwó ìyàwó tàbí kọ́ ọmọ lọ dá síjà tàbí ìkẹ́ tí ó kì í sọ pé kọ́ ọmọ lọ mọ̀ gógóró wọn tó bá lọ ń já tọ́lọ́ ń lọ sójú ìjà ọlọ́fẹ́ wọnú kó lọ pé tẹ́rọ́rì wọ́n lọ mọ̀ gógóró yó èèyàn ọlọ́mọdé àbọ̀wọ́ ọlọ́run jẹ́ nìkan kan kú o ẹ mọ́ fi jàjà gbòòrò ẹ mọ́ mọ́ lọ sọ pé nìkan ti sẹ̀mí tẹ́lẹ̀ mo ti tọ́ ìrẹ́kù ká mọ́ irọ́ nǹkan báyẹn ìyàwó kírímínà ni ẹ o ìwọ́n tó bá ṣerú nǹkan báyẹn kírímínà ni ẹ ẹ mọ́ fi dà ohun tá a fẹ́ ṣe ni pé gbogbo onú fọ́rẹ́ẹ̀sì wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni nígbà gbọ́ pé àwọn alágbára tó jẹ́ confam tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá dọ́kàndọ́kàn tí wọ́n fẹ́ kí Nàìjíríà dàrú wọn bẹ pẹ̀lú wa o. Yes sir. kémi tó bọ́ta kí tó mọ̀ sí nǹkan máa ní àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá tó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo ọmọ Nàìjíríà wọ́n bẹ lẹ́yìn wa tí wọ́n fẹ́ àlàáfíà fún wa wọ́n wà pẹ̀lú wa dáadáa ẹ ti ká sí báyìí so ẹ kọ lẹ́tà pẹ̀lú lẹ́tà ẹ̀dẹ̀d wa ẹ kọ sí gọ́vnà state gọ́vnà retí lẹ́tà yìí ẹ kọ sáwọn ọba wa local government to local government àwa tàjẹ́ ẹ̀ṣọ́ aláàbò ìsọpọ́ọ̀tì ìjọba Nàìjíríà ti ń bẹ́ẹ̀ láti mọ́ jẹ́ kí ọ̀dà kí ààbò wà fún gbogbo àwọn mẹ̀kúnnù a fẹ́ bẹ̀rẹ̀ sí báyìí láti wọnú forest wa ọ̀sọ́lọ́pàá SNC commissioner of police SNC director of SS ẹ fọkàn yín balẹ̀ wọ́n retí lẹ́tà yìí èmi ni mo sọ fún yín. wọ́n retí lẹ́tà yìí pẹ̀lú gbogbo ẹ̀wù ìdánimọ̀ yín kí la máa ṣètò bí kálukú ṣe tó ti yé sìn mo dẹ̀ fi ń dá lójú pé nǹkan kan ò ní ṣe yín. a ń lọrí a máa bọ̀ rí ikú èkéjò lẹ́sẹ̀ torí pé ìjà tá a fẹ́ jà yìí ráìtì wa ni àwa lámì ilẹ̀ wa àwa bá ẹnì kankan inú lórí ilẹ̀ bàbá rẹ̀ ká ní kó kó mẹ́ta mọ́ parẹ́ wọn ilẹ̀ bàbá wa la fẹ́ jà fún àníṣàṣe tí àdébọ́wọ́ ìgbà yìí la máa jà ń bẹ̀ a ti bẹ̀rẹ̀ nìyẹn kì í ṣe pé à ń dáwọ́ dúró rárá gbogbo olú forest wa pápátá ẹni tá a bá ti bá bẹ̀ kírímínà nìyẹn kírímínà nìyẹn tó bá fẹ́ gbé bọ́ǹgòrò ọmọ Nàìjíríà jọ gbogbo wa bọ́ǹgòrò kájọ mọ́ gbé